Ẹ káàbọ̀ padà sí Gist Entertainment. Nínú fídíò yìí, I want to tell us the secret of Saheed Òṣùpá and Wasiu Alabi Pasuma wealth. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àbí ọ̀pọ̀ nínú àwọn olólùfẹ́ King Dr. Saheed Òṣùpá àti Alabi Pasuma ìyẹn ọ̀gá ńlá ni wọ́n ti máa ń rò wípé kí ni ìpìlẹ̀ ọrọ̀ tí àwọn méjèèjì yìí ní àbí àwọn míì náà tí wọ́n máa ń kọrin, ṣé orin tí wọ́n ń kọ gan náà ló tó bẹ́ẹ̀ tí wọ́n fi ní gbogbo owó tí wọ́n ní yìí? Ṣé orin kíkọ nìkan ṣá òun ni wọ́n fi ní gbogbo ọrọ̀ tí wọ́n ní yìí? Ṣé kákọ̀ kọrin nìkan ṣá ni wọ́n fi ní adúrú owó tí wọ́n ní? Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tó o máa bọ́ sí ìkànnì yìí, jọ̀ọ́ click on subscribe button. Ẹ bá mi subscribe sórí channel yìí, ẹ kàn click subscribe button ló bá tán. God bless you as you do that. Now, apart from pé òkìkí ìyẹn fame ó wà nínú iṣẹ́ orin kíkọ, owó náà tún wà nínú iṣẹ́ orin kíkọ. Ọ̀nà àkọ́kọ́ tí wọ́n ń gbà rí owó, tí wọ́n ń gbà make owó gidi nínú kákọ orin, òun ni wọ́n ń pè ní streaming. Tó o bá ṣe orin kan àbò kọrin kan tó o wá lọ gbé sí Spotify àbí o gbé sí àwọn platform míì tí wọ́n ti lè stream orin yẹn, tí wọ́n bá stream orin yẹn pé tí wọ́n bá gbọ́ orin yẹn láti orí àwọn platform yẹn, you make good money, cool money. Not only cool money, you make it in dollar. Ṣé ẹ ti rẹ́lẹ̀ kejì tí máa tún mẹ́nubà fẹ́rẹ́fẹ́, òun ni YouTube. Gbogbo àwọn shows tí wọ́n bá lọ, tí wọ́n bá gbé sórí YouTube, bí àwọn èèyàn bá ṣe ń wò ó tó, bó bá ṣe pọ̀ tó, YouTube á tún máa fún wọn lówó, and they pay them in dollar too. Ẹ̀pọ̀ di méjì. Ṣé ẹ wá rẹ́lẹ̀ kẹta tí máa mẹ́nubà? Òun ni international tours tí wọ́n máa ń lọ. Ẹ rí i pé ọ̀gá ńlá Alabi Pasuma àti King Dr. Saheed Òṣùpá wọ́n á máa ṣe international tours dáadáa. Wọ́n aláwọn ń lọ kọrin London, àwọn ń lọ kọrin ní Jamaica, àwọn ń lọ kọrin l'Amẹ́ríkà, àwọn ń lọ kọrin ní Canada. Má jẹ́ ń tàn ẹ́, àṣírí ni gbogbo kíní yẹn o. Wọn ò lọ lásán, owó ló bá dé, owó gidi dẹ̀ ló bá dé. Because ní state kan wọ́n lè perform ní 20 times different places. Tí wọ́n bá ṣe ń kọrin, bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ná wọn ní dollars, bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ná wọn ní pound sterling, bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ná wọn ní euro. Tí wọ́n bá wá dé, wọ́n máa wá ṣẹ́ owó yẹn sí náírà. And because they make their money in hard currency, by the time they convert it to naira, ó máa di owó tó pọ̀ gan-an fún wọn. Fún àpẹẹrẹ, nígbà tí wọ́n bá lọ sí international tours yẹn, ká ní pé wọ́n lọ sí London, wọ́n lọ sí America, wọ́n lọ sí Germany, wọ́n lọ sí Canada, káàkiri bẹ́ẹ̀. Ká wá sọ pé gbogbo àpapọ̀ owó tí wọ́n pa ó jẹ́ $1 million. Wọ́n wá kó dé Nàìjíríà, wọ́n wá fẹ́ ṣe sí náírà. Ìwọ náà multiply ẹ̀, $1 million times 1,200 naira tó wo náírà jẹ́ nísìnyí. Ó rí owó tó pọ̀ ni, and they make far better than that. Má gbàgbé láti subscribe sórí channel yìí, kàn tẹ subscribe button ló bá tán. Now, kí nǹkan tí mò ń sọ kó ba lè yé dáadáa, wo fídíò tí ò ń wò yìí, wo iye owó tó wà nílẹ̀, wo iye owó tí wọ́n ń package, including Saheed Òṣùpá fúnra rẹ̀ àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń rọba báǹdì owó yìí. Kàn wò ó wípé èèlò gan-an ni dọ́là yìí máa tó. Gbogbo owó tó wà nílẹ̀ yìí, èèlò ni wọ́n máa wá jẹ́, èèlò ló máa wá jẹ́ tí wọ́n bá ṣe sí náírà. Now, n tí mò ń sọ gan-an nìyẹn. Àwọn ọ̀nà kan rèé nínú àwọn ọ̀nà tí wọ́n máa fi ń rówó. Ìgbà míì ẹ̀wẹ̀wẹ̀, ẹlòmíì lè ná wọn ní gold, ẹlòmíì gan-an tún lè ná wọn ní silver, diamond àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Okay, if you want to make more money or you want to live above economy level, ẹ ti understand nǹkan tí mò ń sọ. You have to look for a way to be making dollar while you are in Nigeria. Look for a way
to be making your money in hard currency while you are in Nigeria, so that tó bá máa fi ṣẹ́ owó yẹn sí náírà, owó yẹn máa pọ̀ fún ẹ. Yes, but if you know, you know, and if you don't know, forget about it. Lẹ́ẹ̀kan sí, ẹ má gbàgbé láti tẹ subscribe button, kẹ́ẹ̀dẹ̀ on notification bell, àmì aago tẹ̀ ń wò tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí. Thanks for watching.